wọ́n ní mo fọ́lọ́ sí tuntun ní 30,000 ẹ jọ̀wọ́ kò kí ṣe rí kò sẹ́ni tí èdè ń ṣe sí i gbogbo wa lọ lè èsìlè bá dá kí ló dé bẹ́ẹ̀ pariwo adé bẹ́ẹ̀ mo fọ́lọ́ sí wáyé. Ẹ lọ pariwo adé bẹ́ẹ̀ lọ́nà àkókò lóṣù wáyé. Adébísẹ́ ẹlẹ́pàá lórúkọ bí ẹlẹ́pẹ́lẹ́sẹ́ wáyé fẹ́ṣẹ́ pàrọ̀pàrọ̀ ẹ̀sìn ìgbẹ́mọ̀ pé 30,000. Àwọn tó kẹ̀ ń ṣe àwọn tó ń ṣe títọ̀ pé wọ́n ti là wọ́n ti jẹ́ pé wọ́n ní táyé kọ́ ẹ̀sìn ìpè nígbó. Kíá ẹ̀sìn lọ pé fọ́tò ẹ̀sìn lọ pé fọ́tò ẹ̀sìn lọ pé fọ́tò ni o. Ẹ ti gbé sẹ́ni yẹn ẹ ti kọ́ ẹ ti ṣe ọ̀lẹ́ yẹ́dẹ̀ mi sí ẹ ti kọ́ ọ́ọ́dì èsì bá sí. Ẹ láwọn náà ọdún lè dá ẹ̀ lóde kó wọn ẹni tá a ti dá sọ̀rọ̀ ọ̀rọ̀ fún. Ẹ ń tẹ̀sí program ẹ jọ̀wọ́ mo fẹ́ rí ẹ̀ o. Wọ́n rí mi ìbọ̀sẹ̀ mi ò fẹ́ kí lábẹ́ sọ̀rọ̀. Ọmọ tó bẹ̀ sọ bóyá òrìrà rí. Àwọn tó ṣe fẹ́gà yé sí wọn ti jẹ́ wọ́n kóyè àwọn wípé bẹ́ẹ̀ bọ̀rẹ́ sí i. Àkọ́kọ́ Alhaji Táyé Àkàndé Adébísí èèyàn ṣe jẹ́rìí àìsí ìparọ́nú àwẹ̀ tẹ́ ẹ bá ṣe kò sẹ́ni tí ó bùn yín pẹ́ ṣe ṣe. Àwọn tí ẹ gba ọ̀nà ọ̀dọ̀ wọn yẹn lọ lórí wọn ò pé àbáwọn tí wọ́n gbọ́ ọ̀nà ọ̀dọ̀ yín wá lórí wọn ò pé ẹ sì jọ gbádùn ara yín ni ẹ jọ gbádùn ara yín ni wọ́n dẹ̀ tún súnmọ́ star torí ògo ní ẹ̀ ní jábọ́ ojú òtí wọn ni náà fi ń gbérù nǹkan báyẹn lọ sí social media ìtàn dẹ́fẹ̀ẹ́ rí náà ni wọ́n rí yẹn. Ẹ̀yin tẹ́ fẹ́ bà Alhaji Táyé Àkàndé Adébísí Currency wọ́n náwọn kọ́ làwọn ṣe wọ́n náwọn kọ́ o pé kì í ṣe Táyé Currency tàwọn o bóyá Táyé Currency mi tún wá wà o bọ́n náwọn kọ́ làwọn ṣe o. Ẹ̀yin Dami àbí Debbie àbí kí ni wọ́n pè yín tí ẹ̀ ń ba orúkọ Alhaji Táyé Àkàndé Adébísí tẹ́ ń bàjẹ́ ẹ tún fún wọn ní ògo sí ni àìmọye ní tí Alhaji Barrister ò ṣe tán ló ṣe ń gbà yí ẹ̀ òkìkí tí ó ní òótọ́ o Èdùmàrè bá ń wá mí sí o Èdùmàrè ó pa níyàn ó pa ẹni Táyé Currency náà tún ṣe nǹkan báyìí wọ́n sì láwọn kọ́ làwọn ṣe olóòkọ làbùkù mọ́ wá kiri ẹ má bà orúkọ Alhaji Táyé Àkàndé Adébísí Currency ẹ má bà orúkọ rẹ̀ jẹ́ o ó lóun ò ṣe ń tẹ́ lóun ṣe o Alhaji náwọn kọ́ làwọn ṣe o inú àwẹ̀ la sì wá mùsùlùmí ìparọ́ nú àwẹ̀ o Alhaji ò parọ́ o wọ́n bá sì ṣe ẹnìkan sáà lè mú wọn sí 30,000 sì kéré ẹni tí wọ́n ṣe nǹkan yẹn fún mi fẹ́ fi gbẹnu sọ torí inú àwẹ̀ la wà ẹni tí wọ́n ṣe nǹkan yẹn fún tó ní pé kinní kan 30,000 ni wọ́n fóun kò ké 30,000 kéré o ọwọ́ kan 10,000 wọ́n sì lọ́wọ́ mẹ́ta kò sẹ́ bó ṣe jẹ́. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Ìjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là bóyá ẹ fẹ́ bọrí ẹ bọ Ifá ẹ bá Ifá ní gbólóhùn iṣẹ́ yín ò lọ déédéé ni bàbá gbàdúrà ká tún máa dira náà bẹ́ẹ̀ àbí tí mo sọ tí yẹ yín ẹ kàn sí wọn wọ́n wà ní Ìdòpéjú wa Sábó nílùú Ọ̀yọ́ Láàfin Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mí ẹ ṣeun o Ramadan Kareem ẹ há nǹkan àwẹ̀ o ẹ jábá yín pín o. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá
Ifá mi ìgbèrè bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjú apá lọ. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi ká lọ o, sátọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là, gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Èdùmàrè. Tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn. Tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní di o? Yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.